Ẹ kú dédé ìwòyí o, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà tí ẹ bá ń gbọ́ wa láti iléeṣẹ́ Sampfatis FM náà ni a ti ń kàn sí yín. Èmi ọmọ yín, àbúrò yín, ọ̀rẹ́ yín, olùkọ́ yín, Ajé Àpín Àrà náà ló wà lórí ètò yín ní dédé ìwòyí. Ó ga. Kí Ọlọ́run ẹlẹ́dàá kó ṣàánú wa ni o. Bí ẹ bá ṣe ń wọlé, ẹ bá wa fi nǹkan lédìí, kí ẹ ṣe kíni, kí ẹ bá wa share program wa yìí, kí ẹ bá wa like ẹ, kí ẹ bá wa subscribe sórí channel wa Sampfatis FM. Mẹ́wàá ń ṣẹlẹ̀ ní ìlú wa Nàìjíríà tó ti rà. Ẹ wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀, ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀ tá a mú yìí. Ẹ wo Emefiele, ẹ wo àwọn owó tí ó kó, ẹ wo ọ̀gá àwọn EFCC náà, ẹ wo oríṣiríṣi tó ń ṣẹlẹ̀. Ẹ máa bá wa ká lọ lórí ètò wa yìí kí a máa gbọ́ oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ ní ìlú wa Nàìjíríà tó ti rà. Ó yá. Àbújá wọ́n jáde ṣe rìpọ́ọ̀tì sàbújá yẹn tó fẹ́ kí gbogbo àwọn èèyàn kan máa wo bó ṣe ń lọ, wọ́n máa wo bí gbogbo ẹ ṣe ń lọ torí pé àṣírí wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan pàápàá kọ́ńtrólà jálò yẹn ìyọnu sáwọn gbọ́dọ̀ dá padà wá sàbújá kó wá sọ tẹnu ẹ̀ àti àmúgárùbà àti eléyìí tó. Mo kí gbogbo ẹ̀yin lọ́balọ́ba, ẹ̀yin gbogbo ìjòyè, mo kí gbogbo wòlíì, mo kí gbogbo pásítọ̀, mo kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́kùnrin lóbìnrin. Orúkọ tèmi á sì máa jẹ́ Ṣẹ́gun ọmọ Alice Owónbọ̀. Èmi Superintendent of Nigeria Custom lèmi. Èmi náà ti gbé ní àti November ọdún tó kọjá torí pé mo mú àwọn tó ń jí epo Nàìjíríà tó ń ti subsidize tó ń gbé lọ sínú Cameroon. Torí ìdí èyí gbogbo oríṣiríṣi test wọ́n ní mò ń fa drug, ìgbà tó ń ṣe test wọn ò rí drug lára mi. At the end of the day doctor recommend ó lè sọ pé mo ní hepatitis B pé they should allow me to go to school and treat myself. Wọ́n kẹ̀kẹ́ ní ẹ̀ sínú fáìlì, wọ́n rò pé hepatitis yẹn máa pa mí. But àwọn orí olórí wọ́n ra drug wá fún mi tó yẹ pé mo fi maintain ara mi. Láti ìgbà yẹn mo sì wà lẹ́kọ̀ọ́ta up to now. But gbogbo wọn pátápátá adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kọ́nà kó máa lọ́ra ẹ̀mí àwọn olóòótọ́ orílẹ̀-èdè Nàìjíríà. Torí pé gbogbo àwọn èèyàn gbà tó ń pariwo síta, mo rí pé gbogbo àwọn èèyàn tó wà ní checkpoint mi ń gbà yẹn tó yẹ pé wọn ò pẹ́ ẹnì kankan bẹ̀. Torí pé gbogbo wọn pátápátá ọmọ elédè mi ni wọ́n, èmi nìkan ni wá láti south, èmi dẹ̀ nìkan ni mo ń ṣẹ̀sìn mí ń bẹ̀. So mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọ́n ti pè wọ́n sìn pé kí gbogbo wọn kó rìpọ́ọ̀tù sí Àbújá. Wọ́n jáde ṣe rìpọ́ọ̀tù sí Àbújá yẹn tó fẹ́ kí gbogbo àwọn èèyàn kan máa wo bó ṣe ń lọ, wọ́n máa wo bí gbogbo ẹ ṣe ń lọ torí pé àṣírí wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan pàápàá kọ́ńtrólà jálò yẹn ìyọnu sáwọn gbọ́dọ̀ dá padà wá sàbújá kó wá sọ tẹnu ẹ̀ àti àmúgárùbà àti eléyìí tó tún fìbọn tírẹ́tì mi kó máa pa mí, ìyẹn ó sì lè àsìn orúkọ òsínbẹ̀ yẹn Àdàmú lórúkọ ẹ̀ CSC ni ẹ tètè pé kó máa bọ̀ because mo ní evidences against wọn, mi ò ṣeré o. Àwọn tó bá fẹ́ ba orílẹ̀-èdè jẹ́ tí wọ́n máa bàjẹ́ ni. Ẹ̀yin lọ́balọ́ba, ẹ̀yin àgbààgbà, ẹ̀yin wòlíì àtàwọn pásítọ̀ gbogbo yín ẹ máa ṣàdúrà fẹ́mi Ṣẹ́gun ọmọ Alice Owónbọ̀ nítorí pé àwọn tó máa tún orílẹ̀-èdè ṣe kò jẹ́nà kó jọjọ́ orí títóbi kọ́nà fi mẹ́mú ọpẹ́. Agbára Ọlọ́run Olódùmarè orílẹ̀-èdè yóò ní bàjẹ́, Nigeria Custom Service ò ní bàjẹ́. Ẹ dúpẹ́ lọ́wọ́ Controller General mi Colonel Ahmed Ali nítorí pé olóòótọ́ ọ̀yàn ni. Àwọn bottleneck ti pọ̀jù, èèyàn tó bá ti fẹ́ sọ̀tọ̀ lẹ́nu sẹ́yìn wọ́n sà lọ rope nǹkan mọ́ ẹlẹ́sẹ̀ ni. So èèyàn tó wà lókè pátápátá gan lè má mọ nǹkan tó lọ nísàlẹ̀ nítorí pé àwọn alágbára náà máa ń pera wọn power block, who is power that be. Gbogbo agbára ń bẹ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè. Ire o ẹ̀yin ọmọ Yorùbá, Àbújá mo wà. Ó dá mi lójú wípé ẹ ti rí gbogbo nǹkan tí a fi wọ̀nyí yẹn. Bẹ́ẹ̀ la ṣe máa mú àwọn ìròyìn lóríṣiríṣi wá fún yín sí etígbọ̀ọ́ yín. Bó bá ṣe jáde la máa mú wá ní yàjó tá à ní jẹ́ kó balẹ̀ ká tó mú wá. Ẹ rí i pé nǹkan ń ṣẹlẹ̀ nílùú wa Nàìjíríà yẹn, àfi kí Ọlọ́run ẹlẹ́dàá kó ṣàánú. La ṣe sọ wípé Yoruba nation is the answer. Kò sí nǹkan tí a fẹ́ ṣe. Nàìjíríà yẹn ti rà, ó ti rà, kò sí nǹkan tí a fẹ́ ṣe. Àní kí Ọlọ́run kó dọ́mú yẹ́ ẹ̀ gbé ló máa wúlò fún wa, ló máa ṣe pàtàkì fún wa. Kí Ọlọ́run kó dọ́mú yẹ́ ẹ̀ gbé ló máa ṣe pàtàkì fún wa. Kò sí nǹkan tí a fẹ́ ṣe nínú ìlú tó ti jẹrà tó ti rà. Àfi kí a ṣe kí ni, kí a dúró tiwa lọ́tọ̀ báyìí, ká ṣòwò, ká mọyì èrè tá a máa jẹ. Ọlọ́run ẹlẹ́dàá ọlọ́jọ́ èní á bá wa gbalẹ̀ Yorùbá fún wa láyọ̀ àti àlàáfíà lágbára Ọlọ́run. Tá a bá wà gbà tán ànífẹ́ nìkan fún wa ànífi ṣàwátì. Mo kí yín o, ẹ ṣé mo dúpẹ́. Ẹ bá wa comment sí abẹ́ comment section wa, kí ẹ bá wa like, kí ẹ lè bá wa subscribe. Ó tún dìgbà kan náà, ẹ ṣé.